ẹyẹ ní mọ̀gbọ́ ìpín àìṣẹ́ ló pọ̀ ìlàngbẹ́nu oko dáràn ọbẹ̀ nílé ìkàngbóko ó débè ó wẹ̀wù ẹ̀jẹ̀ ọ̀ràn tí ìfẹ́ dá sí ní lọ́rùn wa ò lè rò tán o. ìjìyà ìfẹ́ lèyí o ìjìyà ìfẹ́ lèyí o ẹgbà ìmọ̀ tí náà ní tá ń gbẹ́nu sọkún olóòràn tí náà ní tá ò lè pariwo síta gbọ́. ìjìyà ìfẹ́ lèyí o ìjìyà ìfẹ́ káwa rẹ̀ o. ojú tí ìrí tó kí ni ká ti ṣàyè yìí sí. ìrírí ayé kò ṣe ròyìn kò pa kò wálé ọjà inú igbó ó mẹ́ràn wálé ẹ̀tún ní kí ló pa o. ìjìyà ìfẹ́ ó kọjá ohun à ń ròyìn. ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ mi mọ nǹkan tí mo ṣe ẹjọ́ má pa mí. ṣẹ́gun má tún porúkọ mi tó o lè pe ṣẹ́gun sí. ó ń tóbi Ọlọ́run tó sẹ́mu sí mi. torí o ti rí àwọn aládàáni ọgbà ó wá já ìrírẹ lójú Tọ́pẹ́ nǹkan tó fi ń ṣakọ yẹn ìfìsìn là máa ṣe wà ní jèmi nìkan a máa ṣe sẹ́ni tí máa dá lẹ́nu. ṣẹ́gun jọ bá ṣe rẹ̀. bá ṣe kí ni. ọ̀nà bẹ́ẹ̀ ta ló wọ́n yẹ. lọ́jọ́ ọ̀sán ọgbà ọ̀gbà kí ni tó bẹ̀rẹ̀ tó kálẹ̀ ẹni wọ́n fà yàrá yàrá ẹni lọ ọjà sí ìta ìhòòrò sálọ àsálọ. tó lè sáré tó kàn ní. olùkẹ́ náà. ẹ bá tiẹ̀ wọ̀. tó bẹ̀ dáná. àyíká náà gbà lọ́gbà iṣẹ́. ó máa jẹ́lẹ̀ páàlì jálàjà. Rárá sára mi fẹ́ sọ pé mo kàn ń sáré sọ àwọn kankan fún wọn. ok no ìwọ ló yẹ kí mi bẹ̀ ṣe mọ̀ pé ìwọ ò mọ̀ pé kíní. má bínú o ṣọ Yomi Tani Dami torí pé mo rí i pé nearly every time tí n bá ti rí ẹ báyìí màá rí Dami pẹ̀lú wọn á ní kí n bẹ̀rẹ̀ pé Tani Dami. Dami olólùfẹ́ mi ni Dami, she's my fiancé. I thought as much, you see. Sori olè òní jàgbà láyé Yomi kó má ṣe lójú fún mi. Mo rí pé relationship yẹn ó ti kúrò ní just lecturer sí student. No. Yomi, bóyá o mọ ipò tọ́lọ́run tó ẹ̀ sí, bóyá o mọ bọ́lá ṣe ká ẹ̀ tó. Look at you, very young boy like you. Tọ́lọ́run rẹ̀ ṣe tó l'opportunity bẹ́ẹ̀. Tó lẹ̀ tó wà school tó dá kàwé orí ẹ̀ pé o mọ̀wé. You are not a lecturer. You see? Òun kò ní wù mí kó wá jẹ́ kí àwọn ọmọ kan táyé wọn ti bàjẹ́ ọba yìí jẹ́ Yomi Dami àtàwọn group ẹ̀
kò yẹ kó ní kankan bá wọn ṣe ṣùgbọ́n kí mi mọ̀ wọn dáadáa ṣé you understand so mo fẹ́ kó stop relationship yẹn with immediate effect so that wọn ní fi tí wọn ní fi bá tiẹ̀ jẹ́. ẹ sà ẹ má bínú bóyá torí pé ẹ mọrú èèyàn tí Dami jẹ́ ló jẹ́ kẹ́ máa sọ gbogbo nǹkan tẹ́ ń sọ èmi mọ Dami dáadáa ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni Dami ò kí n gbómi lẹ́nu rárá tí n bá sọ pé Dami jókòó síbẹ̀ o gbọ́dọ̀ dìde ibẹ̀ ní Dami máa wà Dami ò kí n bá àwọn ọmọ oníranù ṣe kò kí n lọ club kò kí n ṣe gbogbo orúkọ tẹ́ ń sọ ẹ̀ sà ẹ má bínú sà o. Yomi alábẹ́ bó ṣe lè wù kórè òun láti mọ̀ pé ayé ló bá mi. bẹ́ẹ̀ni experience tí mo ní tó ju tiẹ̀ lọ yẹn òun lèmi fi advice ẹ̀ yìí èmi máa wọn ọmọ yìí ju ẹ lóyún mi try láti understand kí ni mo ń try láti sọ ojú ọmọ kan tí mo fẹ́ lò jẹ́ kí n pè é ìfà àṣorí ní club wọn níbi tí Dami tó terrible dé mbẹ tí o bá ti ń ṣe number 2 number 3 ló máa jẹ you see that 2 or 3 ṣá no very terrible sórí gbogbo pé n bá sọ̀rọ̀ ń gbọ́ yẹn ó máa ṣẹlẹ̀ báyìí kọ́wọ́ ẹ̀ lè fi tẹ̀kù dání mílíọ̀nù tó bá ti fún ring báyìí sórí ọmọ ẹ̀ máa dìdàkudà mọ́ ẹ lọ́wọ́ ẹ̀ máa bójú wẹ̀yìn sórí bó ṣe ń bójú wẹ̀yìn wọn á ti mọ̀ pé ọ̀rọ̀ wọn là ń sọ ọmọ ẹ̀ wọn àwọn clever gan ṣé o yóò bá ọ̀rọ̀ kan nílé so o ní láti drop ọmọ with immediate effect. ọ̀rọ̀ yé mi sàbọ̀ ẹ má bínú mo nífẹ̀ẹ́ Dami ó máa ń gbọ́ ogun kan tí màá sọ so Dami kiri náà. tó bá ti wá Yomi wá tá a sọ yẹn ọ̀rọ̀ ọkùnrin sọkùnrin ni ok kí n má bà sọ fún mi. wà á rẹ́rìn-ín débẹ̀ ni wọ́n ń sáà ní wọ́n ń ṣe nǹkan ní yà take care. oníṣẹ́ ọ̀tẹ̀ẹ̀sì wọn fún máa ń pè é bí kò ṣe gbé ká lọ one night pẹ̀lú àwọn so ìjọ tó máa ń fún ọkàn kò jẹ́ kí n gbélé tó ń ṣe mi ò láìpẹ́ ní ṣe free. ó ṣàmọ̀ níta wá gbogbo eré tí mo bá ti bẹ ṣe léyìn jẹ́ kó tiẹ̀ lọ́rùn ṣe ti bọ́. fún mi lójú ọ̀nà pé yẹn ò lè ká mi náà mi ò lè gbádùn ọ̀tún mo gbà láti ṣe ètò fẹ́ lónìí náà màmá nìjẹ́ pé sọ́bọ̀ mo fẹ́ odò tó máa ní time tá a máa jọ wà all night fún mi lójọ́ tí ò ní yẹ ni o. mo promise ẹ tó bá ti di next week Tuesday a máa jọ jáde. Tuesday no problem ó mọ tó ṣẹlẹ̀ every Tuesday ni mo máa ń gbààwẹ̀ ọ̀tọ́rí tiẹ̀ torí mi ò ní fẹ́ kó yẹ mi ò ní gbààwẹ̀ bí ẹ máa fi ọ̀tọ́rí tiẹ̀. No problem. Tuesday. Bala if any, you know. Yo, what's your problem? No, come on, kitchen. Kí ni tó tó ní láti wọ ọ́fíìsì mi láì knock? Yàtọ̀ sí yẹn ṣé mo sọ yẹn pé mo fẹ́ rí ṣé mo ní kó wá ní. Kí ló fẹ́ sọ? Kí ló fẹ́? O fẹ́ sọ̀rọ̀? Ó yá jáde. Kitchen! Yomi, eré tí mo ń bẹ́ ṣe máa ti pọ̀ jù ohun tí ẹ fẹ́ mo kò dáwọ́ ọ́fíìsì mi anyhow. Yomi, kí ló dúró mo fẹ́ sọ fún mi. Mo ní mi ò fẹ́ gbọ́ ọmọ lẹ́nu ẹ. Please get out. Bọ́ọ̀lù ti máa wọ ọ́fíìsì mi láì sọ fún mi tẹ́lẹ̀ o tún wọlé o ò lè kọ́lẹ̀ fún mi. ayé mi ti bàjẹ́. Ayé ò lè bàjẹ́ kí ló fẹ́ ṣe. Bàjẹ́ wo fọ́pẹ́ balẹ̀ kò sí tó lè ṣe bàbí tó bá fẹ́ kí tòun tán ní. Ṣé tí ò ṣe ọtún ti yẹ báyìí sí? Jẹ́ o sì bọ́ iṣẹ́ eré tí mo máa bọ́ iṣẹ́ tí mo tó jẹ́ ká lè fún mi. O ò lè náà. ó ṣe mọ gbogbo nǹkan tó máa ń bá mi sọ pé kò sí ìfẹ́ mọ́ ni Dèjì tí mi bá sáré wọlé sínú ọ́fíìsì yẹn ó dá mi lójú pé àwọn méjèèjì máa ní nǹkan papọ̀ lọ ọ́fíìsì wọ́n máa ní nǹkan papọ̀. Yomi ẹ̀mí ló mọ̀ pé ẹ. ẹ̀mẹ́ta. Yomi wake up kò jára ẹ̀ wake up kò jára ẹ̀ wo tó ṣe ń là mẹ́ẹ̀ẹ́dín tó yóò bẹ̀rẹ̀ mo lè purọ́ fún ẹ wọ́n lọ ń dọ̀ọ̀la rẹ o mo sọ pé kò sí nǹkan tó dàbí love sórí love ó ti kú tipẹ́tipẹ́ ó kú ní 1972 ní Japan mọ́tò ló pa wà ló ní lọ́ọ̀kì pé ká pé mo tètè wọlé ni wọn bá ti bá wọn ní nǹkan pọ̀ má tanra ẹ wò àwọn méjì ti ní nǹkan pọ̀ tipẹ́tipẹ́ ó kọ̀ ní lọ́ọ̀kì pé wọlé at that time ni no wò mí náà pàdé mi yẹn wò mí ṣé wọ́n rí pé mo ní problem love rí ni àbí pé ọmọ kan wá pé mo ti lóyún o àbí kíní kan wá fún mi lóúnjẹ kò lè ṣẹlẹ̀ kò possible
pay as you go lèmi máa ń ṣe ó ti understand ọmọ yóò need love àwọn kò ready láti fún wọn ó yà wọ ẹsẹ wọn lament tó ń ṣe. ó tó dùn mí gangan ni pé idiot lecturer ẹ̀ ó ti fi ọjọ́ kan pè mí rí tó ń bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gẹ́yì. ara nǹkan tí mo ń sọ nìyẹn sórí gbogbo táyà tó ń bẹ̀ sọ yẹn ó fi discourage wọn ni kó o parí iṣẹ́ tó ń fẹ́ ṣe o ṣáà wake up gbogbo all this dolly kò sí yẹn mọ́ o wake up. ó tún gbé kí ni mo fẹ́ ṣe báyìí ta ni mo fẹ́ pè. ṣe jẹ́ lọ àwọn ìbí kọ́lẹ̀ kọ́lẹ̀ ní abúlé tó ń pẹ̀ sọ̀rọ̀. ìjọ ìtẹ̀ ló ń pè mí ní ẹgbẹ́ fún Dami, kí ló ṣètò kan lọ tó kàn bọ̀ láyé? Wàhálà ti wà, mo ti dáràn. Wàhálà bá wo? Yomi ti ká èmi àti Mr. Jide. Bẹ́ẹ̀! Dábìlọ́lá, báwo ló ṣe? Ìgbà tí Mr. Jide ń pester mi pé a gbọ́dọ̀ jọ go out, mi ò dẹ̀ ní choice, mo ò bóyá kí n dọ́gbọ́n sí i. Dami tí wọn ṣe pẹ̀lú bó ṣe smart tó. Ṣùgbọ́n yẹ kó jẹ́ pé inú ọ́fíìsì Mr. Jide ni wọ́n aṣọ́jú wọn máa ti play love kí Yomi tó ka yín mọ́ Dámilọ́lá. Kí ni Yomi wá sọ pàtó wa kẹ́yìn méjèèjì? Yomi tó ṣe ká wa báyìí ó bínú jáde. Dámilọ́lá wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn o wàhálà ńlá nílé kí la fẹ́ ṣe báyìí. Mo dẹ̀ tí fi látàárọ̀ kò gbé fún. Dámilọ́lá bẹ́ẹ̀ kò pé ọkùnrin Ṣẹ́gun bẹ́ẹ̀ kò ṣàlàyé fún wọn ṣe rí best friend ẹ̀ nìyẹn. Hello, Uncle Ṣẹ́gun. Dami. Ibo lẹ wà? Mo wálé. Where? No. Yomi kò sí bí. Mo fẹ́ wá rí yín ni. Wọ́n bọ̀. Okay, kò sí problem. Okay, mo ń bọ̀ nsìn. Kí ló ń ṣe? Má sọ mí di kíní náà. Wọ́n ló ní pé kí n sọ pé mo wà lé. Kí tí wàá sọ fún mi pé kó má wà. Ìwé ó yẹ kí ká máa lọ. Dámilọ́lá mi nílé tẹ̀lé lọ́sìn because I'm kind of busy in the room. Bí a tó bá dé kó wá ṣàlàyé nǹkan tó bá sọ fún mi ṣùgbọ́n. Ṣé ó ń tẹ́ lára ló dẹ́sí pé kó tẹ́ lára? Ó ta mí lára tó bá jẹ́ yẹn ni ó ta mí lára mi ì fẹ́ rí láyé mi ó ta mí lára kí ni mo fẹ́ rí fún mi ì fẹ́ rí. Àmọ́ disappoint mi ó tẹ́ lára pé colleague tó lè tó ẹ̀ gbòòrò ó gbọ̀mọ́ lọ́wọ́ ẹ̀ máì kó tẹ́ lára mo wà lẹ́yìn ẹ̀. mo ti bọ́ tó bá ti dé mi ì bá sọ anything mi ì fẹ́ rí mọ́ láyé mi kó kàn kún láì mi kó máa bá tiẹ̀ lọ. Ìyẹn ni kí n sọ fún. Bẹ́ẹ̀ni. Èso tó pọ̀ ròdòròdò tá ò lè fẹnu wí. Ọkàn tí ò lè sùn bíi kó rí ohun tó wù ú ohun tó wò dòdò bí kí labalábá ó rà bàbà lọ́dọ̀ ẹ̀ ìfẹ́ ó lágbára. Dami, why Dami? Love is crazy. Love is stupid. Love is mad. Love is hot. Love is pain, and pain is love. Why, Dami? Ọkàn tí ò lè sùn bíi kó rí ohun tó wù ú ohun tó wò dòdò bí kí labalábá ó rà bàbà lọ́dọ̀ ẹ̀ ìfẹ́ ó lágbára. Wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ ọjọ́ jókòó bá mi sọ̀rọ̀ ó lẹ̀ dúró ó ṣàlejò ó láì jókòó. Yomi ni ó bá mi nígbà tí mo lọ submit assignment mi fún lecturer bó ṣe bínú jáde nìyẹn ó dẹ̀ rí mi pé mo lọ submit assignment mi. Dami ó dẹ̀ dá ẹ lójú pé assignment ló lọ submit. Ó dá mi lójú. Ó natural ìwọ náà mọ̀ pé Yomi love ẹ̀
sórí tí kò bá nífẹ̀ẹ́ kò ní behave the way tó fi behave yẹn ó dẹ̀ máa ọkùnrin á máa ń jowó gan kò sí problem Yomi gan ti sọ fún mi ó ti sọ fún mi ìwọ rẹ ìwọ tèmi Yomi pàdé mi for life so mo ní choice the only thing mo lè ṣe ń sìn pé máa make sure pé mo settle ẹ̀fẹ̀ méjì mo dẹ̀ dá ẹ lójú pé máa resolve problem ṣùgbọ́n relax má bother má ṣùgbọ́n. ẹ ṣáàbà mi gbé kúdẹ̀ gbò. farabalẹ̀ mo ti settle eléyìí náà so máa mo juice. Wo ẹ má bọ̀dà. No, mo bother má. Hello, how far? Officer. Ọ̀gá. Mo wà okay. You won't call? Hey, Bolowa. Okay, one station. Ẹ mú wa bá yín bẹ́ẹ̀ sìn. Irọ́, mo wà ní hospital kan ní jàre. No, kò sí pé mo kàn fẹ́ sáré ẹ̀sìn àwọn kankan fún ẹ. Yàgò kúrò fún mi jàre. Tí ẹ ò jọrọ fúnyàn lóyún lọ. Ta ni mo lọ fẹ́ lọ ṣẹ́yìn fún? Tí wọ́n bá lóyún fún mi sìn ó káàbọ̀ nìyẹn. Mo ti gbọ́ a máa sọ. Hello. Mo ti wá ń ta mọ́ bọ̀. Okay. Báwo ni ṣe? Ṣé kò sí problem? Wàhálà wà o. Ló dé? Ọmọbìnrin kan ló fẹ́ dáràn sí mi lọ́rùn. Olóyún àbí nǹkan ayọ̀ ni èmi á fún ẹ lápò ìyọ̀kù fàyí gan bẹ̀rẹ̀ láti Dèjì gbogbo ọ̀rọ̀ tẹ ò jọ ọ̀rọ̀ orú nǹkan yẹn lọ bí mo sọ pé mo fúnyàn lóyún mo ò fúnyàn lóyún o àní mo ṣe ń bọ̀ láti ilé mi ṣe ni mo lọ fi mọ́tò yìí tọmọ lọ́mọ. èyí mọ́tò yìí tẹ̀ ṣé kò kú sá. ọpẹ́ ní fọlọ́ pé kò dúpẹ́ lọ́wọ́ gbọ́n nígbà tí dókítà attend sí tán ó jẹ́ kó máa di mímọ̀ fún mi pé àwọn court guys kan náà ń lé òun náà fẹ́ pa òun kí ni wọ́n ṣe fún wọn. ẹ̀yin lẹ wọlé o ẹ wá gbọ́ adìyẹ ló ṣì ń bá tán
tẹ́lẹ̀ lé bàbá tó ń sìn àrẹ abalẹ̀ wá ẹgbẹ́ ẹgbẹ́ mi sọ̀rọ̀ ṣá ṣe ẹ jẹ́ ká ní sọ̀rọ̀ kí ní kan fẹ́ kó yẹ gbogbo wa nǹkan téèyàn bá ti jùlọ èyí ò jùlọ ni there's no two way thing about it inú ilé ẹ̀ka máa pariwo let's swing into action ṣùgbọ́n ní tèmi tí n bá mú lẹ́kọ̀ọ́ àwọn tí ò mú lẹ́kọ̀ọ́ ni wọ́n máa sùn. Hey guys fẹ́ kẹ́ ṣe sùúrù nítorí ẹni tí ta bá fẹ́ ṣe fẹ́ ká lo brain mọ́ ìfẹ́ ká dẹ́kẹ́ ní traces wà rárá àtọ́ torí ìyẹn ló máa dá o okay ló máa dá o okay then guys ọgbọ́n yìí sí kí n ká ṣe fún sí tí ká jẹ́ ju ẹ̀ ní àpá bí àjẹ́ ara pẹ́. Báwo. Kí ló dé tó ṣe bó ṣe ṣe lọ? Kí ló ń ṣe bẹ́ẹ̀? Ṣé yẹn náà ṣe ń kí ẹ lọ ṣe dáhùn ọlọ́gbà tó wọlé? Kò ní kí n dáhùn lóhùn. Why? Kí ló ń ṣe ohun tí mo dára? Why are you saying this? It's a bad influence. But they are my friends, so tó bá kí wọn dáhùn lóhùn ṣé o fẹ́ kí n máa lọ kó dúró tì wọ́n? Wọ́n ti ṣe ó wá síbi láti wá bá mi jà náà ní kí ló dá láti sọ. Ó dá sọ fún ọkọ màá lọ. Tell them to go. Wọ́n tó ń tọ́ láti sọ ọ́ lè possible. Ọ̀rẹ́ mi ni wọ́n wá síbi láti wá kí mi ní wáyé tí màá fi sọ fún ọkọ. Bóyá o lè sọ. Hello guys. Ẹ jọ torí Ọlọ́run. Ẹ wá máa lọ. Kí ló fọ́? Ètí ìgbà ò ní ibi kàjá ni. Mo ṣe ń tiẹ̀ jàre. Ó yá ìta. Ẹ̀yin náà ni. Ṣé yóò làwọn ilé ìṣá? Toyin, I want to let you know what you do just now is wrong. It's unfair. Why? Àwọn ọ̀rẹ́ tèmi ló lé dànù jáde. tó ń mu sìgá tó ń mu ọtí bí olórí burúkú bí wèrè yìí mi ò fẹ́ rí wọn nílé ìmọ̀ anytime ni mo sọ pé wá sí ilé I don't wanna sit there ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn. Àwọn ni mò ń rí kí n tó fẹ́. Àwọn ni mò ń rí tí mo fi ń wọ ẹ̀ káàkiri. Why? èmi wá sọ fún ẹ̀sìn pé èmi ò fẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣáàmù rẹ̀ lélẹ̀ wọ́n dàbí wèrè mo ní mi ìfẹ́ rí wọn pẹ̀lú ẹ̀ mọ́ tó bá fẹ́ fẹ́ mi o àwọn eléyìí ò kì í ṣọ̀rẹ́. Move it. Move. Follow here. Hold it. Aquí over there, vale. Ojú bẹ́ẹ̀. Ó ti rí mi àbí. Wọ́n ti pé mo sọ fún ẹ pé iwájú lè rò mérò. Ìgbẹ́ tó rántí pé mo sọ pé kí obìnrin tàtọ̀ rẹ̀ kọkùnrin tàtọ̀ rẹ̀. Ó ti rí pé obìnrin máa ń lómi lẹ́yìn ẹ̀sìn ojú ọkùnrin lọ́sìn. Òun ló yẹ kí n ti pa ẹ́. Tó mo ká mọ lójú ra wọn lọ. Omi ìwà nílò fún ẹ torí tí bá lò fún ẹ ẹ̀kan ṣe ló máa fi
Bọ̀ tó wù mí kó jáporó dáadáa. Kó tó kú. Ọdún náà, pẹ̀lú náà ṣá, máa díẹ̀. Kí ló dé? Ibi tá à ń lọ nìyí. Mi lè wọ inú igbó yẹn da ibi tí máa dó ilé. Kí ló tẹ̀lé ń ṣe báyìí? Ṣé mo ti sọ fún yín kẹ́ tó gbé mi pé ibi tí mò ń lọ rè? Bọ́ mi mọ̀ pé bẹ́ẹ̀ dúdú ni mo wò pé kí n gbé débẹ̀ bàtó dẹ̀ dúdú mi lè lọ. Ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ́ ilẹ̀ ti ṣú. Àǹtí ẹ máa wọ̀lé tó bá yẹ torí owó ni ẹ máa lò dàrọ̀. Irọ́ o, mo ṣe torí owó o. Mo kọ̀ wípé lè ti ṣú mi kẹ́ gbé mi débẹ̀ yẹn jọ. Ìjọba ti ń dáre. Ó rí ẹ ní sùúrù ẹ ní sùúrù. Ìgbà tó ń dúró, òun ojú ojú ológun ọ̀tẹ̀ mi. Pé mo ṣe fẹ́ lọ́kàrà àdìlé báyìí. Ẹlẹ́dàá àwọn tó kù tí wọn ò sí bí tọkàn wọn bá bẹ̀rẹ̀ wọ́n á lè máa gbọ́ràn sí mi lẹ́nu. Ọmọlá. Olúbẹ̀rẹ̀. About my life real quick. Deep freeze on the leaks. Sometimes when I sleep and I'm dreaming, man, I just don't wanna wake up. I realize that I'm married to the game, and me and my bitches put it down for the ghetto. Being that way from the ghetto. And I wonder. I'm way back to the days to what you should book. I'm way a book, contemplating little book. I'm way clubbing, Timmy, I feel red. I'm way many color t-shirt, but one red shoe. I'm way a jet. I'm way so that's a road down low. Kí ni túmọ̀ gbogbo nǹkan tó ń ṣe yẹn tó yín? Ṣó mọ̀ pé ìdójútì ńlá ni nǹkan tó ṣe fún mi yẹn? Ìwọ embarrass mi lójú àwọn ọ̀rẹ́ mi. Orí mi ò ń sá wọlé bẹ́ẹ̀ ni pé mo ti ya wèrè. Ọ̀rẹ́ ẹ̀ tilẹ̀kùn mọ́ mi bẹ́ẹ̀ ni pé mi mọ ibi tí mò ń lọ. Why? Mo fi Ọlọ́run ọba tó dé mi àti mo fi bẹ̀. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ, má fi ṣe bínú o. Bí mo ṣe fẹ́, òun ló ṣe fẹ́ sọ. Jọ, ṣòro relationship tó wà láàárín mi àti ẹ, mo fẹ́ kó dópin léèní. Mi ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú mi. Torí you must be joking. Èrè tó pọ̀ ló ń ṣe. Mi ò rò pé serious. Má gbójú sẹ́gbẹ̀ẹ́. Yí ojú kó wọnú ojú mi kó sọ fún mi pé o ò ní interest. You are interested. Read my lips. Tí n bá ti sọ fún ẹ pé mo ṣetán, o ò lè sọ fún mi bó ti yá ẹ. Tó bá jẹ́ wípé o wá serious pẹ̀lú nǹkan tó ń sọ, tó wá sọ fún mi bó ti yá ẹ. Mo bẹ bẹ́ẹ̀ tẹ̀ tó yìí. Kò sí bàbá ńlá kó bàbá ẹnikẹ́ni. I am not talking about fífẹ́. Mo sọ fún ẹ pé nínú ọgbà tá a wà yìí mi ò tí ì rí ìyá láyà ẹni tó máa sọ pé òun lórí láyà tó máa wá báyìí. Mi ò tí ì rí. Jọ̀ọ́ kí ló fẹ́ ṣe o? Kí ni dáadáa fẹ́ dà o? Kí ló fẹ́ ṣe jù kan tó o ti ṣe lọ rí? Ó fẹ́ pa mí bó ṣe pa láàrin àná. Àbúrò rẹ̀ pé mi ò rí ẹlẹ́jẹta ni.
tí wà táwọn ọ̀rẹ́ tó pa láǹre òun ọmọlọ́mọ lọ sí ọ̀run lákejì ṣé yẹn dáa ṣó fẹ́ gbọ́ mi ò fẹ́ rí ẹnu bíbá ìmọ̀ láti èmi lọ get out now. Get out. Hey, babes. This is you need me if you pé mi ò fẹ́ rí bíbá ìmú láìláì. Kí ló ṣe ẹ́? Ṣó fẹ́ parẹ́ ni? Kí ló tó ṣe máa sọ bẹ́ẹ̀ fún? Tó bá tiẹ̀ máa sọ fún pé o ò ṣe mọ́, wá tiẹ̀ ṣe sọ fún stylishly. Ṣé o mọ̀ pé gbogbo ni àgbà fi máa sá fún màálù ni? Kí ni wọ́n á ṣe ń sìn? Ṣé nǹkan tí mo sọ yẹn mo dáa? Kódà ó kù díẹ̀ káàtó. Ṣó fẹ́ gbọ́? Nísìnyí o máa lè lọ yẹn. O máa lọ bá o máa bẹ̀ o máa sọ pé kó má bínú pé o ṣì sọ ni. Kí ló ṣe é? Ṣé o mọ̀ kó lè ṣe ń jàmbá ni? Ṣé o mọ̀ kó lè hàn tẹ́ ni? Báwo ló ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn fún? Ó dẹ̀ rú pé ó máa gbẹ̀bẹ̀ ó máa bú gan. O máa bẹ̀ náà ni o máa yí lẹ̀ báyìí ni wàá bẹ̀ wá ní mistake ni láì ṣe bẹ́ẹ̀ mọ̀. Má lọ bẹ́ẹ̀ ni o kó má bínú. Ní ọba tí ẹ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn wá ṣe stylish ni díẹ̀ ló máa yọ́lẹ̀. I see. So kọjí tó yẹ rí nìyẹn tó ń ṣe bẹ́ẹ̀ sáwọlé tilẹ̀ pa wá túmọ̀ sí pé tí ajá ò bá rí lẹ́kìn dédé gbó. Guys a tún à ń lo owó àbí ẹni kékeré mo sọ. Ẹni sọ. Sherry, the only problem tí mi ń fi ọ́ sí tó fún mi ní concern ni pé Tóyìn ti rí wa ó ti mú wa tán definitely gbogbo ló ti gbọ́ kó tó bẹ̀rẹ̀ ní Tóyìn àwọn bẹ̀rẹ̀ sí máa rojọ́ wá káàkiri everybody máa wà mú ọ̀tá sí tí lè fi jóná. Hey guys, nǹkan tí mo rò ni pé ẹ má yẹ ká torí ọlọ́fun gẹ̀dẹ̀gbẹ̀ ká dọ̀wọ́ lágbádá nù torí àwọn fúnra wa a lè nílò omi. Fìrìgbọ́n Káyọ̀dé ni mo rò kó dẹ́rù bá ó hà mọ́ bó ṣe pariwo mọ́ ló jẹ́ kó sọ nǹkan tó sọ jáde. Má sọ bẹ́ẹ̀ wọ́n ní èèyàn yó ẹni tó lè pọ́ mọ́tì ni ṣé ẹ̀yin ò mọ̀ pé nǹkan tó bá wà náà lọ́tí ló máa ń sọ ni. Now listen to me now ọjọ́kọjọ́ tí obìnrin bá fojú kọ ọjọ́ náà ló máa ń gbé. Meaning what? Tóyìn ti fún ojú kan ro wa tó tọ́ sí ní kí o rò pé. Farabalẹ̀ má gbé ọ̀rọ̀ yìí lọ síbi tó ń gbé lọ. Ajá mi mọ̀ tẹ̀ fún lọ́mọ ọmọ kò lè yá kí mọ́lẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kí Tóyìn kó rí nǹkan tí àwọn ẹgbẹ́ ẹ̀ tí wọ́n rí irú nǹkan tó rí yẹn tí wọ́n experience. Because àwọn ò lè afford láti risk ẹ̀mí wa a lè afford láti risk personality wa káàkiri. Try láti fọkọ. Jẹ́ kí n fọkọ. Pàdé máa fọkọ. Tó bá fọkọ kò lè pè é. Kò ní kó pay me of course. Because
Kò pay me already. Fuck up Tiwa. Let me go fuck up once and for all. Can't you go bullshit? Pé láìpẹ́ wọn wà ní ìjà báyìí pé kí mi wá rescue wọn èmi kẹ́ ni mo kì í ṣe ọlọ́pàá ìwọ ọ̀rẹ́ mi ni ọlọ́pàá ni so mo fẹ́ kó wá help me out jẹ́ ká jọ rescue ọmọ ìkúrò nínú problem tó kó sí i. Yọmi torí nǹkan tó bá ti ń jọ mọ́ ọ̀rọ̀ àwọn court guys yẹn èmi ò ń dá sí ara ibi wọn tó máa sọ fún mi láti ọ́fíìsì pé bí a ká lọ bẹ́ẹ̀ ń jà ọmọ ọ́fíìsì táyì ọ̀rọ̀ mi ò tiẹ̀ fẹ́ gbọ́ wọn sí ti àwọn tó yẹ pé wọ́n pọ̀ gan-an wọ́n kọ́ máa yin bọ́n à sórí nǹkan tí mi kàn máa sọ fún ẹ ṣọ́rọ̀ obìnrin israeli student nǹkan tí mi rò kò ṣẹlẹ̀ sí bí wọ́n ti gbé fún baba láyé kan kò fún wọn return àbí wọ́n ti bá a sọ̀rọ̀ fún wọn kò gbọ́ àbí ti kọjá yìí ẹ̀ wọ́n ṣe ń lé kiri àtàwọn ọ̀dà tí ó ọ̀rọ̀ obìnrin ṣe ló dàbí lékèlékè tó bá lè máa lù ọgbọ́n àti jẹ ni kò ṣe ní orí ẹ̀ rárá má dẹ̀ gbé ẹrù ẹlẹ́rù sórí fàtí lọ́wọ́ bí a tó ti rí fine boy ló ṣe ń fi style kan kúkú kan tí ò ṣẹlẹ̀ advice kan tí mo lè fún ẹ mo ní pé kó tọ́jú ọmọ yẹn dáadáa kárẹ̀ láti yá máa tó bá ní ọ̀sẹ̀ lápò ṣe sí pèsè kan tó bá kó wá sí ọ̀gá ẹ̀ bá a ní ìṣòro ọ̀gá bá wà láìpẹ́ ó ní network tí n bá gbọ́ nǹkan tó ń sọ dáadáa kí n má help ọmọ rárá. má dá sí tó bá dẹ̀ jẹ́ ṣọ́ọ̀tì ẹ̀ ní bí òfin lọ́wọ́ kan wọ́n mi ṣí sílẹ̀. ọ̀rọ̀ tẹ ò jọ̀wọ́ kan wọ́n méjì lọ ṣé mo sọ pé mo ní ìdọ̀mọ mo ti bọ́ ṣe. máa mú ẹ ní ìrọ̀lẹ́ àtọ́ ẹni tó bá dẹ̀ yín lọ. Jẹ́ kí sáré fẹ́ padà lọ. Èló ni irú mi wà? 5,000 ni tó cheap jù. 5,000. Ẹ mú kí méjì wá. Ok. Ẹyọkùn. Ẹgbọ́n ẹ má bínú. Ẹmẹ́yọkùn wá. Àbá inú receipt wá sínú rẹ̀ mi. Santi. Eka Sonko. Ṣé mo wà? Yes, yes. Lórí àwọn. Ó lè bẹ̀rẹ̀ mi kí n máa bẹ̀rẹ̀. Starting from 5,000. 5,000. Alright. Sorry o. Ọ̀rẹ́ mi kan wọlé báyìí sí ó dúdú lápò white shirt. Ó ń pẹ̀lú girlfriend ọ̀rẹ́jọ́ wa. Yes. Wọ́n ti check in. Ló mú tẹ fáwọn. Room 2. Room 2. Okay.
máa ń ṣe fún mi sí ẹ máa fún mi ní room tó bá súnmọ́ room 2 yìí so yẹn actually because I know ọ̀rọ̀ kan tá a fẹ́ sọ so I fẹ́ kí room wa pẹ́ kó jìnnà sọ̀rọ̀. We have room 3, 4, 5 upward like that. You know, but you feel good tomorrow, I want to. I'm the fool. See you for Yeah. I'm all right here for you, sir. First, I be CC. Okay. All right. Yeah. Yeah, so. Auntie, sorry, mo very anybody. Very mo respect any àlejò on the. She get mo kàn wá síbí láti wá relax, she understand. She. Ẹ̀gbọ́n kú, ọ̀rẹ́ nǹkan tí wá síbí báyìí sìn. Wọ́n ní pé àwọn ọ̀rẹ́ yín pé rúùtù bá súnmọ́ rúùmù ọ̀rẹ́ yín làwọn fẹ́. Mo lè ti fún wọn ní room 3. Ọ̀rẹ́ mi dẹ̀ ló pẹ́ra. Ẹ wọ́n pupa, wọ́n huge dẹ̀, wọ́n dẹ̀ kéèpù kékeré sórí wa. Room 3. Room came here. All right, I'm about to go and sir. Ọ̀rẹ́ yín tó wà ní room 2 yẹn, wọ́n ti check out them. Who check out? Yeah. Kí ló dé? Ṣé bẹ́ẹ̀ ni ó ṣe check in? Yeah. Ìgbà tí wọ́n dé tí mo sọ fún wọn pé èèyàn kan wá béèrè wọn, wọ́n wá ní àwọn expect anybody mọ̀ wípé apá àwọn ọmọ yín rí. Ṣé mo wẹ́ iṣẹ́ mi? Ṣé dáwọn tó àwọn hòtẹ́ẹ̀lì, àwọn hòtẹ́ẹ̀lì ẹnu wọn máa ń bò? Èèyàn kì í lù wọ́n síbi customers. Ó kò pẹ̀lú ṣé mo wẹ́ ẹni? Ẹ̀lú Kọ́lá, mo máa rí Tóyìn àti Yọ̀mí tó wá lọ sí Morano Tẹ̀hánṣẹ́. What? Ṣé mo wẹ́ iṣẹ́ ni? Okay, àti mo wẹ́ iṣẹ́. Okay.
Kí ló ṣẹlẹ̀? Ṣé o rò pé a ò ní dira wa lọ́wọ́ ṣá? Àwọn guys mẹ́ta kan wọlé ń sìn bóyá kẹ́ yọjú mo dẹ̀ ń fúnra sí wọn kó má lọ jẹ́ pé àwọn ní tẹ̀sán fún mi yẹn ni. Àwọn mẹ́ta dé ni. Ok, má worry. Máa wá sí. Máa wá sí ẹ ṣe. Torí receptionist yẹn ní àwọn guys kan ti wọlé pé kí wọ́n wọ̀ wọ́n. Você sabe que é isso? Èmi agbowó fún yín lówó máa gbowó gidi o fún yín lówó máa gbowó gidi o 1000 máa gbà o ju tó 1000 ló 1000 lọ.
ẹ ṣe máa ń ṣe báyìí èmi ti dá ládàá padà àwọn tó kù lè gbà mí bọ́lẹ̀. yòó kọ ẹ wò ẹ lọ gbà á dùn. ní sùúrù ó yọ mi jẹ́ kí n máa bá tèmi lọ má jẹ́ kí n fi tèmi kí n fi kó bá ti tì jẹ́ kí n máa bá tèmi lọ èyí tó ṣe máa yé mi náà mọ̀ jẹun ó ti ràn mí lọ́wọ́ tó jọ̀ǹdù ọlọ́run jẹ́ kí n máa lọ. èmi ti gbọ́ nǹkan tó sọ wọ́n jẹ́ ká jọ délé mi ó ní close friend mi kan tèmi àti ẹjọ́ ń gbẹ́lẹ̀ bóyá kò jẹ́ ká jọ débẹ̀ torí àwọn Yorùbá sọ pé a máa ń pín gan ni a kì í pín gan ìgbà tí bá explain nǹkan tó ń ṣẹlẹ̀ fún bóyá òun fún rẹ̀ máa rí àwọn nǹkan kan tá a lè ṣe sí jẹ́ ká délé mi náà. ó dáa tó bá ti bẹ́ẹ̀ kọ́ tó fún mi. Ṣẹ́gun Ṣẹ́gun. Yomi. Máa bẹ̀rẹ̀ ṣe kọ̀ọ̀kan ọmọ mi ni. Ṣẹ́gun. Kí ló dé tí òun fẹ́ bá ẹgbẹ́ ṣáà? Ó sweat ọmọ pé mo sọ fún mi pé mo ti lẹ́jọ́ mẹ́ta ní kí àdúró tí mo kàn ṣe òun sí tọ́ kékeré kan ní yàrá. Pẹ̀lú jíìn mi díẹ̀. Jíìn tó kí ló ṣẹlẹ̀ o? Wàhálà wà o lẹ́yìn mọ́ ìdí ìjà tí mo ṣe wà àwọn kan náà bẹ̀rẹ̀ sí ní tèmi àwọn kẹ́tẹ̀sì kan ni wọ́n fẹ́ pa mí. Yomi ọmọ yẹn ń lé ẹ àwọn tó ṣe irú pọ́blẹ́mù ló kọ́kọ́ rẹ̀ sí lọ́jọ́ mẹ́ta yìí náà. torí mo ṣe jáde rí mo lọ fi mọ́tò yìí tẹ̀ nìkan wọ́n ṣe ní ẹni ẹ sọ pé wọ́n fẹ́ kù wọ́n ó ṣàṣe ẹjọ́ yẹn ti dẹjọ́ mi ó ti di wàhálà mi wọ́n fẹ́ pa mí bí mo ṣe wà ní mi safe bí mo ṣe wà nílé mi safe tí mo ṣe wà. fún bó o ṣe máa tún gbé kéèyàn wá sínú ilé yìí òun ló pọ̀ sí ẹ̀ náà jáde ló bá kàmú kọ́tà máa ṣe. ṣé táwọn wá sí ìgbà yẹn. àwọn sọ̀rọ̀ kí wọ́n sọ̀rọ̀ bá fi ìpínlẹ̀ yàn jẹ́ àwọn kálọ̀. ṣé mi mọ ọkọ tí mo sọ ní ṣe táwọn wá bí mi.
ṣé dáàmì wà ní ọmọ tó ń bí ẹ̀ wá. Wọ́n ṣe ọ̀fẹ́ pa mí ni dáàbò ṣe fẹ́ pa mí ni ṣe wọ́n rẹ̀ sí mi ni ṣe kọ́kọ́ mi wá kí ó rẹ̀ ni ó yẹ tí wọ́n rẹ̀ sí mi dámì. Ó ti mú ọ. Ṣẹ́gun ìwọ Ṣẹ́gun tí mo. The most painful thing is see the one you love someone else. Tell me why. But tell me why? Ṣé náà mo bá kiri o? Pa mí ni. Máa ṣètò orí ṣíṣú. Ọmọ máa ṣe ń jùlẹ̀ ṣe tó ṣáájú oṣù. Dáhùn. Ti kú o. Ìgbọ́n mi pé yóò mí. Ìgbọ́n mi wà báyìí. Inú kájọ máa lọ. Kí n fẹ́ ṣe báyìí. nǹkan tó lè máa lérù wọn pẹ̀lú bó ṣe rí tí kan ẹ̀rẹ̀ sápà lẹ́yìn pẹ̀lú bó ṣe rí má bọ̀ kó wọlé wá jàre á. kò sí problem méjì kò sí nǹkan. èyí tí mo rí ìwọ gan problem pẹ̀lú ẹ̀yẹ bó ń sáré wọlé má bọ̀ sábàbí ilé ẹ̀rọ kan fi mí ṣe sábàbí ẹ̀ ní jàre wọlé sílẹ̀ àkókò jẹ́ ká máa lọ. Ewu ẹ jẹ́ ká kúrò ń bí báyìí, ẹ ṣáàjẹ́ ká kúrò ń bí. Wo farabalẹ̀, fi ara balẹ̀. Jésù ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tá a sì jẹ́ ètò wọlé lórí. Nígbà tó ti sáré bó kọ́ yóò kó lè máa lé ẹ tó lé ẹdọ́dọ̀ rú àwa ẹ̀. Ó ti rí ìgbàlà ṣó ti gbọ́. Ó yá fi ara ẹ balẹ̀. Ibẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá ní. Ọjọ́ tí mo fi mọ́tò gbà yẹn, ọjọ́ yẹn nínú mi bàjẹ́ jù láyé mi. Joey, what's the problem? Lè believe pé the same girl yìí, òun ni mo jọ bá òun àtọ̀rẹ́ mi nínú ilé.
ó lè fi pé o ṣe ọmọbìnrin lẹ́sẹ̀ kankan tó jẹ́ pé ó dùn gan ló ṣe ń ṣe nǹkan tó ń ṣe láti fi gbẹ̀san. ṣẹ̀ṣá ṣé mo lè ṣe dá mi ṣá. ìwọ ló mọ̀ right now Mr. and Mrs. Everything lọ nìyẹn sáré sí níwájú rẹ̀ wọ́n ń bọ̀ ará àdúgbò àwọn lè ti dé o. Hello, husband and wife. Àyíyá baby. I'm trying. Ẹ jọ̀ọ́ bàbá yìí nǹkan. Ó sáré lọ ra nǹkan sí máa padà dé. Wá jókòó. Ẹ ṣé. Báwo ni iṣẹ́? Àǹtí o, a tún gbé lọ́dọ̀ náà. Aliyah! Baby, me! My love! Wọ́n ní ṣọ́ ọ̀pá. We'll try. Ṣé o ti pẹ́ tó ti dé ni? Not quite long. Má bínú, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo sáré lọ kẹ́tì kankan bí kan. Wọ́n gbé náà sílẹ̀, lọ́sí kò sùn lórí ìdílé. Okay. Ṣáà mọ̀ mọ́. All right. Jẹ́ Okay. Wọ́n bọ̀. Ṣùgbọ́n wọ́n sọ wípé àtúntò bá bá já mi àjẹ́. Ìwọ ni ó kí mi sí, ó kí mi sìgá, ó jẹ́ kí n kó bèèrè. Mo wá ń ṣèlérí fún ẹgbẹ́ mi wípé mi ò ní ẹ́fà fi ọjọ́ kan kọ́ ọ̀tẹ̀. Mi ò ní fi ẹ́ sílẹ̀ láéláé nítorí wípé ó yàtọ̀ sí gbogbo àwọn ọkùnrin tí mo ti rí. Ẹni tó lórí òun fìlà. olùwàyé ẹ tó máa bọ́ bá fẹ́ lọ ọmọ èèyàn fẹ́ o ọmọ èmi ti paléyà ọmọ ṣe wà léyà tèmi ti ṣú ọ ẹran tèmi ti wà lọ́yìn bó ṣe wà ayé ẹran ti wà ní mọ́tò tèmi ó wà ní bíbá yìí ó wà ní tó jókòó sí ibà yìí ó ti yẹ ó ti ṣú ọjọ́ mo ti mú ń bọ̀ ẹran tèmi ti wà ní mọ́tò tèmi ó ti ń bọ̀ wá ìgbà yìí bọ́ ló wà mo wá jẹ́ sùn ó mi dá ìlú lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni tó bá mú ogun èlò sí ọ náà mo ti ń bọ̀ ok ó mọ dábàá ṣe ló bá pàdé lọ́dọ̀ bàbá ó ti yẹ máa nìṣó bẹ́ẹ̀ mo ti ń bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ó mọ dá ìlú lọ́wọ́ láyé ẹ̀ṣẹ̀ ni òrìlà ò sí ọ náà òrìlà ò jàgbádùn náà kọ́ báyìí gan ó jẹ́ bó ṣe jẹ́ ẹni tí ó bá jẹ́ pé nǹkan tí bàbá sọ gan ó yẹ kí kókó lọ tẹ́sítì ọmọ ìrìnlẹ̀ kókó lọ tọ òun tó dàgbà tó bá bó ọmọ ìmọ̀ sílẹ̀ mọ́mọ́ ilé epo tó bá bó ewé kò lára ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí. lọ́dọ̀ pàdé lọ́dọ̀ ọmọ àjọ tó lọ lọ́wọ́ ní bàrẹ̀ jẹ́ ó ṣe ó ń dára báyìí kọ́lọ́ máa fi jí kan sí o ó dọ̀hún. ẹjọ ìwé mọ́tò yín nǹkan. ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ nọ́mbà mọ́tò aláàyè ni. àmọ́ gbogbo mọ́tò tó wà náà táwọn rí ó pọ̀ lóríṣiríṣi. ẹ̀ẹ́dẹ̀ tún lé lẹ́yìn nìyẹn. ẹjọ àríyí ọkọ tó tọ́. ọ́fíìsà good afternoon. ẹ kò ṣe all right sir.
kí ló wá ń ṣe madam tán bínú. ó máa ń bínú tẹ̀ ẹ́ tí mo lóbìnrin ọ̀rọ̀ ìfẹ́ ó máa ń bínú tẹ̀ ẹ́ máa ní. Madam, pick phone mi. Madam. Madam. Ẹ má wọrí sí. Kí ló dé? Ṣé máa dá sí private affair ti tèmi ni? No, sorry. Then what? Dami, kí ló tó gbé kọ́lé látàárọ̀? Ẹgbẹ́ nìyí, báwo dẹ̀ ni? Ṣé bọ́dà Ṣẹ́gun ti bá yín sọ? Bàbá ẹ̀ ló ń sọ̀rọ̀, dájú ẹ̀ ló ń sọ̀rọ̀. Òkú gbé fún un. Mo gbé. Ẹ ló. Tó bá pẹ́ ti jí fóònù ọmọ yìí ní kẹ́yà sọ fún mi sìn. Dájú ọmọ yìí ti kú náà. Ó máa bọ̀ ní Igi Àlọ́yé police station. Mi ò láì dorúkọ báyìí na, what is this? Officer, arrest him. Igi Àlọ́yé police station. Tó bá kí ìjọba ti lọ fọwọ́ kan ọmọ yìí ni olóyè burúkú Yọ̀mí yẹn á gbà pa mọ́ ẹ̀ á gbà pa lẹ́nu. ṣe bẹ́ẹ̀ tó kú bí ẹni òótọ́ lè rí ṣe wá ọ̀rà ògo ìdá ìlú ló lè gbà orí dákun Olúwa báwo ló ṣe jẹ́ ó ṣe wá ń ṣe bẹ́ẹ̀ tó kú bí ẹni òótọ́ lè rí ṣe wá ọ̀rà ògo. Mo mọ̀ pé èmi ò dé ní ẹni dúdú. Ó mọ̀ mí rí. Ó ń jà fún mi, ó gbèjà mi káàkiri. Ṣùgbọ́n èyí jí olùmọ̀dé bàbí tí ẹ sáfẹ́ mi rẹ̀. Ó ti tó inú àti rí last respect tó lè fún náà tó. ṣé o rí pé o ti gungi tó kọjá ìwé yìí tó túmọ̀ sí pé o ti dé last bus stop
bí fọ́kà tí obìnrin pé bóyá wọ́n máa rescue ẹ̀ máa gbé jáde lé wọ́n ti gbé bí ìsún sí náà ò sọ̀rọ̀ mọ́ ìwọ náà wá tẹ̀lé. ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe má pariwo ṣé bó ṣe wò mí àwọn complete gentleman ní láìka ariwo àtọ́ ṣùgbọ́n pé sìn àwọn mẹ́rin pé làwọn bẹ̀ àfi fọ́kà tó sọ́ọ̀sì tẹ̀tẹ̀ tó kù don't shout. Now listen, as a gentle lady, show feel pé ó yẹ kó show appreciation sí òkú òun ẹni tó kú fún ẹ láì ṣe Jésù ó fẹ́ ní ẹ̀lẹ́lẹ̀ fún ẹni of course. In that case, ó yẹ kó lọ wá ibi tó wà kó show appreciation fún. ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́. Jẹ́ ń ṣe bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ tó pariwo jí bẹ́ẹ̀? Mo lálàá tó tẹ́rí gbogbo ni. Aláyọ̀ ò dáa. Irú àláwọ̀. Mo lálàá pé wọ́n yìnbọn pa olódì. Mo tún wá lọ sí ibi tí wọ́n sin olódì ẹ̀ sí. Àwọn tí wọ́n yìnbọn pa olódì ẹ̀ náà ọwọ́ apá mi bẹ́ẹ̀ wọ́n tún yìnbọn pa olódì tèmi náà. Ó lálàá pé wọ́n yìnbọn pa mi. Ọlọ́run ní jẹ́ kò ń ṣèwọ olódì ẹ̀ wọ́n yìnbọn pa. Wọ́n ti bẹ̀rẹ̀ fún mi. Wọ́n yìnbọn pa mi. Ọlọ́run ní jẹ́ àárẹ̀. Ẹkúṣẹ́ o. Báwo ni ṣe ti rí nǹkan tó ń ṣe? Ẹ má bínú ọkú. Tí ẹ bá mọ̀ tẹ́ bá mọ̀ nǹkan tó ń ṣe tẹ́ bá lè ṣe ẹ kúrò ń bẹ́ kan wá lábẹ́ mọ́tò látẹ̀kan ni. Ọ̀nkú ẹ máa ṣe sùúrù ní ẹ̀rẹ́ kankan. Ṣé ẹ rí yẹn ń bọ̀? Ẹ ti já sí galloping sọ́ǹbù rẹ̀ ti fọ́. Sọ́ǹbù rẹ̀ ti fọ́. Adé máa jó ni. Kí ni rọ́ǹbù ti fọ́ kíní kan ti fọ́ mo já sí galloping fúnra mi ni mo wà débi kò sí nǹkan tó ṣe mọ́tò kò sí nǹkan tó bàjẹ́ lára mọ́tò. Pẹ̀sẹ̀ tẹ̀sí ń ṣe báyìí gan pàápàá náà. Ṣé sọ́ǹbù rẹ̀ kò fọ́? Mo rẹ̀ iná ìgbé débi kíkó ìṣẹ́. Ṣé ẹ rí ngo òwe ngo ń gbaṣẹ́ ìbá ti ní jẹ mímu lọ? Sọ́ǹbù rẹ̀ ti fọ́ káwa máa ṣe ẹ̀ka ṣe kábàdẹ̀ níṣẹ́ ẹ̀ka gbé jùlẹ̀. Ẹ má bínú. A máa jó ni kẹ́ mo wá kálá jó. Tí bá fún yín lówó ń sìn ṣé ẹ máa dúró ṣe ń sìn sí náà ni. Àyàn kì í ṣe ṣòro. Ẹ ṣe. Ìyẹn mo wá máa jó ni. Kí lẹ fẹ́ fi wọ kúrò ń bí? Kí lẹ fẹ́ fi ṣe kúrò ń bí? Ẹ fún mi ní 25 kálá jó. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí DPO tó possible. Bẹ́ẹ̀ lè rí DPO. Ẹ̀sùn nǹkan tó bá ṣẹlẹ̀ fáwọn àtẹ báńkántà yìí náà. Okay. Mo wá report case kan. As a matter of fact, mo wá report kidnap case. Àwọn ẹ̀kan ṣẹ̀ṣẹ̀ kidnap ọ̀rẹ́ mi. Understand ọ̀rẹ́ mi tẹ́ máa tẹ̀jọ́ ń gbélé. Kí lorúkọ ẹni náà? Yomi Faleye lorúkọ ẹ̀. Ṣé ẹjọ́ rìn débi tó ti kidnap ẹ ni àbí ẹ mọ àwọn tó kidnap ẹ rí? Mo mọ àwọn tó jí gbé. Mo rẹ̀ sí níbẹ̀ nígbà tó kidnap ẹ. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọjọ́ kan rush wálé. Ó náà wọ̀nyẹn kan tẹ̀lé òun. Then ti tó Hello. Officer. Sir. You can make entry. Okay.
ṣe mí gan-an gbogbo yẹn ṣe lé ayé ara ẹ̀ kò ná wa ní anything láti waste ẹ̀ kò ná wa ní anything láti waste ẹ̀ kò ló gbé Tóyìn pamọ́ sí ó máa bí ẹ̀ kó sọ fún wa ibi tí Tóyìn wà. mi lè parọ́ mi mọ́bi tó wà èmi kàn ẹ̀bẹ̀ ni mo kàn fún mọ́tò gbà ni mo ṣe ẹ̀bẹ̀ mi mọ́bi tó wà mi lè parẹ́ ṣàánú mi ẹjọ́ tó rọ lọ ẹjọ́ ẹ̀ṣẹ̀. Deji gbà mí. Yomi mo sọ fún ẹ mo láwa runs guys network wa ó wide ó fẹ̀ gidi gan ni. ó sọ tẹ̀rọ sí pé mo sọ fún ẹ wípé má gbẹ̀rú ẹ lẹ́rù sórí kò fa tiẹ̀ dání. ó sọ fún tó ní òtún. ṣòro ayé ẹ mo ní lékelèké tó balẹ̀ máa lù ọgbọ́n àti jẹni tó bá jẹ gbogbo ìbọn tó wà lẹ́yìn màálù tó balẹ̀ tán á tún fòun bẹ́ẹ̀ á tún lọ sí ọ̀dọ̀ màálù mi tó yọké dáadáa. Can you see your lie? tó bá ní kó bẹ̀rì má máa wo nítorí táwo kọ́ o nítorí tó bẹ̀rì fún ara ẹ̀ ni nítorí nǹkan tó jọ bẹ̀rì bá rí. ó ti rí bọ́ ní kó gbà mí ìwọ ni kó gbà mí ó ti rí. Tóyìn wá. ẹ ṣàánú. níbo ni Tóyìn wá. mi mọ bí tí Tóyìn wá mi lè Dèjì trust mi lè parọ́ trust mi. kò ṣe kí n. mi mọ bí tí Tóyìn wá kọ́kọ́ You guys, what I do? You can want to surround everywhere. That's good.
tó hùwà láyé ká wo ibi tí wọ́n ti bí ni ká tó hùwà láyé ọmọ ènìyàn ẹjá wo ibi tí wọ́n ti bí ni ká má bàa ṣì aṣọ ró ìpele ló yẹ ká wò ìwùwà òbí ló yẹ ká wò ilé là á wò ká tó ṣohun kóhun. Security wa má pè mí rárá ọwọ́ ká ti fo ọdún everybody wọn nìkan ló kù ó ti yá pè mí rárá wọn ká fi lọ. ara balẹ̀ ìwé rẹ̀ nísìnyí. ká tó hùwà láyé ká wo ibi tí wọ́n ti bí ni ká tó hùwà láyé ọmọ ènìyàn ẹjá wo ibi tí wọ́n ti bí ni ká má bàa ṣì aṣọ ró ìpele ló yẹ ká wò ìwùwà òbí ló yẹ ká wò ilé là á wò ká tó ṣohun kóhun. mo sọ fún pé kẹ́ fọkàn balẹ̀ kò ní sí wàhálà as long as tí a ti yọ ọ̀tá àbọ̀n yẹn kúrò lára ẹ̀ máa balẹ̀ tèmi ni pé àwọn oògùn tí mo kọ ẹ tètè bá mi gẹ̀tẹ̀ so that a lè lò because a sì máa feel pains díẹ̀díẹ̀ o bó tó bá ti ń lo àwọn oògùn yẹn ara ẹ̀ máa balẹ̀ lágbára Ọlọ́run mo rò pé kò sí wàhálà mọ́. ọkàn ẹ̀ gbọ́dọ̀ balẹ̀ nígbà tó wá àwọn agbófinró ti ba àwọn olórí burúkú tó fẹ́ pa mí lọ́mọ. problem ṣe ti gbọ́ ẹ fọkàn balẹ̀ pẹ̀lẹ́ ẹ fún mi fún mi. ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé o wo ọkọ mi. èmi ò sọ pé àwọn dókítà ò gbìyànjú o èmi ò sọ pé àwọn dókítà ò ṣe o ṣùgbọ́n ẹ jẹ́ ń jáde jẹ́ kí n jáde tí bá lọ́dọ̀ bàbá ewé jẹ́ ń sìn tó bá fún mi lóògùn àfi pa bí ojú ọgbẹ́ yẹn kò ní jẹ́ oore ọpọlọpọ ìlara mi tí ò jẹ́ kó bá tọ̀ fọ sẹ́nu ọ̀nà mi tó yẹ káwọn lórí burúkú pa mí lọ́mọ. ẹ wo màmí dókítà ti sọ pé ó máa wà òkè ewu tún ní táwọn bàbá kìíní kan ẹ wo ó máa wà òkè. èmi ò fọwọ́ sí ti dókítà yìí o èmi fọ́ sí ọ̀tá àbọ̀n oró kékeré kọ̀ ẹ fún mi láàyè ilé ọkọ mi bọ̀ bọ̀. pẹ̀lẹ́ Ọlọ́run á fún lálàáfíà Yomi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an fún gbogbo nǹkan tó ṣe fún mi gbogbo ibi tó bá ń lọ báyìí wọ́n máa bójú rẹ̀ àánú pàdé ni ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà wọ́n máa ṣàánú fún ẹ láì mọ̀ mí rí ó dé ṣe àdúrà nǹkan tó ṣe fún mi yìí ó ṣe Ọlọ́run á dúró tì ẹ́. Thank you very much. Tóyìn, o need láti dúpẹ́ lọ́wọ́ mi. Torí tèmi bá kọ́ tí mi ṣe, ẹlòmíì máa ṣe. Ó dá láti mọ̀ pé ọ̀rọ̀ náà ló tún sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀. Má dúpẹ́ lọ́wọ́ mi mọ́. Jẹ́ kí n dúpẹ́. Ọkùnrin tó lè ṣe nǹkan tó ṣe ó ṣọ̀wọ́n. Yomi, I love you. Tóyìn, kí ló dé tó fi sọ bẹ́ẹ̀? Kí ló rò kó tó sọ jáde? Yomi, mo rí pé ìwọ ni ẹni bí ọkọ mi. Irú ọkọ mi bíi tiẹ̀ ló lè fi mí lọ́kàn balẹ̀. No. Má jẹ́ kí n fi off guard.
Tóyìn má jẹ́ kí n fi tèmi dá dúró. Mo sọ gbogbo kó tó ṣẹlẹ̀ sí mi fún ẹ. Mo explain fún ẹ. Anyway, èmi kò sọ bí mo ṣe feel ni. But tí o bá feel other way round, ó wà okay. Ojú ti rí tó kí ni ká ti ṣayé, ìrírí ayé kò ṣe é ròyìn, kò pa kò wálé ọdẹ inú igbó, ó mẹ́ràn wálé àní kí ló pa ọ́, ìjìyà ìfẹ́ ó kọjá ohun àròyìn. Orí inú kó má bàa tòde mi jẹ́, orí inú ní ṣègbè fún tòde, orí mi àpẹẹrẹ ẹ̀dá mi àjíkẹ́, gbé mi dé èbúté ire. Olúwa báwo ló ṣe jẹ́, ẹni ò jẹ̀gbì ṣe wá ń ṣe bẹ́ẹ̀ tó ń kú bí, ẹni ò tọ́ yèrè pé ṣe wá ń họra ọ̀bọ, ẹ̀dá inú ló lè gbà ní o. Orí dákun wá gbé wá o. Orí inú kó má bàa tòde mi jẹ́, kó má bàa tòde mi jẹ́ rárá. orí inú ní ṣègbè fún tòde, orí inú ní ṣègbè fún tòde, orí mi àpẹẹrẹ ẹ̀dá mi àjí, ẹ̀dá mi àjí, èmi dé èbúté ire. Ìyá pàrà ń jọkọ́ bí ẹni ò nílé, ìyá kan jà dábí ẹni ò níbùsùn, orí gbé wa kórè wa, orí gbé wa débi ayọ̀ wa, orí gbé wa kórè wa káṣọ ohun tó tọ́ lásìkò. Orí inú kó má bàa tòde mi jẹ́, kó má bàa tòde mi jẹ́ láyé. Orí inú ní ṣègbè fún tòde, orí inú wa gbé mi o. Orí mi àpẹẹrẹ ẹ̀dá mi orí mi àpẹẹrẹ gbẹ̀mí débùté ire o. Orí ní gbé ní débi ire láyé, ẹ̀dá ní sún ní débi ayọ̀, ibi tí oore mi wà ẹ̀dá mi gbé mi débẹ̀ o. Orí inú kó má bàa tòde mi jẹ́, orí inú ní ṣègbè, orí inú